gbogbo àwọn èèyàn lójú àwọn ọ̀dọ́ ọjà wò mo ní bójú wọ̀ sílẹ̀ mọ̀ nílé ni ẹ lọ jó àyè nígbà yìí. láàrin lójú ẹ̀jẹ̀ láàrin. olùlé ewúro èrò rèé o. wọ́n ní sálẹ̀ mọ́tò ń gbé wọn lọ. ìwà àtẹ̀yàn kan ni wọ́n sọ yẹn kí ni wọ́n sọ pa tiẹ̀. èrò yìí ti pọ̀ jù. Dorile everywhere. Thousands of people are here. All because of one person. Let's do good though. والعاقبة للمتقين. ìwọlé bàbá ṣe Mọ̀súrù Yans olóòtú fa rògbòdìyàn báyìí. èrò yìí ti pọ̀ jù. àwọn sọ́jà gan orí kankan control. Still new. ṣe Mọ̀súrù Yans. Thank you.
Chelsea tó máa ń bẹ́ni pé ìwọlé baba Sheikh Mansur Inyas radiyallahu anhu ìwọlé wọn kí wọ́n gbẹ̀rún dúró orí ẹ̀ lára èrò ti pọ̀ jù wọ́n ti ń lọ bí 30 ṣẹ́jú bí wákàtí kan wọ́n ráyè wọlé èrò ti pọ̀ jù gbogbo akámúra ká ṣe dáadáa èrò yẹn ti pọ̀ jù baba Sheikh Mansur ráyè wọlé báyìí entrance wọn la wà yìí o wọ́n ti ń lo over 30 minutes níbẹ̀ ń sìn mo ráyè débi wọ́n ti ń jáde ọmọ díẹ̀díẹ̀ wọ́n ń bọ̀ yìí. ìwọlé baba Sheikh Mansur Inyas ó ti pọ̀ jù both Christian and Muslim are here. Sumura ni mi ni tẹ̀blígì kan bẹ́ẹ̀ mi. Ẹ̀bìgán wà ń bí. Pèsè lóòótọ́ ni ṣé bàbá olódò ti lọ? Ìgbà sí dáadáa, wal aqibatu lil muttaqin. Ahlan bi hudur Sheikh Mansur Inyas radiyallahu anhu. Sheikh al-Arab Inyas radiyallahu anhu wọ́n ti wà ń bí. Bàbá Sheikh al-Arab Inyas radiyallahu anhu bákan náà ìwọlé bàbá Sheikh Mansur Inyas radiyallahu anhu. رجال الغيب كلهم في هذه القرية الميمونة. nítorí bàbá Lisanul Faida ní gbogbo èrò tí ò ló ń kà bí omi nítorí wọn ló ṣe wá o báwo ni ìgbẹ̀yìn tiẹ̀ náà ṣe rí هذا الموضوع اليوم. orí ọ̀pá bàbá Sheikh Mansur lòun
bàbá sẹ́wọ̀n sórí ẹ̀ ń wò lókè o àwọn náà wọlé yìí wọ́n gbẹ̀rù dúró lókè. Ọ̀rọ̀ ti pọ́jù nítorí èèyàn kan ṣoṣo ẹja ṣe dáadáa o. Torí èèyàn kan ṣoṣo torí rijalil faida rijalil gayb lisanu faida khadim al-islam wa khadim al-islam sheikh al-islam al-hajj abdul ilahi salahuddin olodo radiyallahu ta'ala anhu ani wọ́n gbé sókè yìí. Torí wọ́n ní wọn gbọ́dọ̀ lu yẹn kankan orí bàbá wọn lódò nù wọn àwọn ni wọ́n ń gbé lọ ń dùrù wọ́n ń gbé wọn lọ lẹ́gbẹ̀yìn bàbá náà ń gbé lọ ìgbàsẹ́rò yẹn ti pọ̀ jù ọlọgbọ́n bàbá sẹ́wọ̀n sọ̀rọ̀ bàbá sẹ́wọ̀n yẹn sọ̀rọ̀ mi tó pa àwọn ìjà ìlànà bàbá lánàṣẹ́ gba àwọn supreme gba àwọn ará Mọ̀dínà tó kàwé láàgbègbè wọn ti kú bí ìgbẹ̀yìn tẹnìkan nù kí ni ó gbẹ̀yìn tiwọn náà. Almost 1 hour ní sẹ́wọ̀n sọ̀rọ̀ ráyè wọlé o ṣé ò lọ ń wó lọ. Islam kátìbọ̀tán rẹ wá nítumọ̀ kó dáa kó dùn báyìí Ọlọ́run mo bẹ̀ ọ́ jẹ́gbẹ̀yìn tèmi náà dáa báyìí o jẹ́gbẹ̀yìn mi ó nítumọ̀ èèyàn kan ṣoṣo ní gbogbo ayé lèrò ló ka ìwọ Ọlọ́run jẹ́gbẹ̀yìn tèmi náà dáa o irúgbẹ̀yìn eléyìí mi náà fi bẹ̀rẹ̀ ọ̀hún Ọlọ́run irúgbẹ̀yìn mo fi bẹ̀ ọ́ jẹ́gbẹ̀yìn tèmi náà dáa o ìwọ náà bẹ̀ lọ́hùn sáfù lílà bẹ̀ lọ́hùn o kí gbẹ̀yìn rẹ̀ ó dáa o.
sọ́jà gan wòran èrò yìí ti pọ̀ jù. Lè rìn gan wọ́n gbé débi wọn náà máa fẹ́ léyìí máa fi fẹ́ náà. Suleiman Raji bàbá aládégbà yìí bàbá náà wà ń bí. الشيخ عبد الإله صلاح الدين ولد رضي الله تعالى عنه wọnà fírùgbọ̀n yìí ti bẹ lọ́hùn èèyàn kan ní millions of people from all the continents so far in the whole world láti wá síbi gìnísà rẹ̀ yìí kí ni ó gbẹ̀yìn mi àti ẹ. Ìbéèrè ni o báwo wá nígbẹ̀yìn tí ẹ ṣe bẹ̀rẹ̀ ṣé báyìí ni àbájá ní ó dòkú tiẹ̀ ayé yìí láti ṣe iṣẹ́ rẹ o ayé yìí láti ṣe o. sáfù nílà. اغفر له وارحمه اغفر له وارحمه وادخله جنتكم الابرار اغفر له وارحمه يا رب يا رب. bàbá wọn olódò ti lọ àkọ́kọ́ èèyàn Sheikh Ibrahim sínú invitation láyé ẹni ọkọ̀ọ̀kọ̀ dánwò rẹ̀ wọ́n gbógun tí ń gbà náà ó di tí gbogbo ayé ṣe. àkọ́kọ́ ẹ̀dá àwọn àgbàlagbà ló ń sunkún àwọn kéékèèké sunkún. Àwọn àgbàlagbà ń sunkún bí Ọlọ́run ti ṣe yìí. Baba Sheikh Ahmad Al-Fulani Baba Godofo Baba Gibla Ashraf mọ́nà ló wà bí. Gbogbo Supreme.
Ṣé Mọ̀sùlùmí ni wọ́n ń rọ ọ̀rọ̀ wọn yẹn ọmọ Sheikh Ibrahim pẹ̀lú bàbá Sheikh Arab ọmọ Sheikh Ibrahim àwọn ni wọ́n ń rọ ọ̀rọ̀ wọn jáde yẹn. أكبر اللهم اغفر له وارحمه وادخله جنتك مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اغفر له وارحمه. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ọ̀tọ̀nù bàbá owó lódò ọ̀tọ̀nà nù ayé yóò jù bẹ́ẹ̀ náà lọ ọ̀tọ̀nà nù ṣé Mọ̀sùn yẹn ti náà ni láti kírun lọ́wọ́ ṣé àárọ̀ lọ́kọ́ kírun yẹn kí ṣé Mọ̀sùn tó wá kí ọ̀tọ̀nù wáàsí wọn ló kù tá a máa fi ṣàǹfààní àti àwọn tírà tí wọ́n kọ. Ó kílẹ̀ ọ̀nà. Sheikh Mọ̀sùn sọ yẹn wípé nílẹ̀ Yorùbá yìí Rijalul Ghaib tí Ọlọ́run fi bo aṣọ fáídà lọ́rùn tó kù tí ń ràn lọ́wọ́ yìí òun náà ni bàbá wo lódò yìí. Èrò ló lọ bí omi yìí. الخطيب الجليل العليم الرباني والكتب
قطب صمداني ذاك الشيخ الزعيم الدين الأفريقي وعلومه شيخ الإسلامي القطب في وجوده وقطب بعد وجوده لما عاش هو قطب وبعد وفاته في العاش كان قطبا. من هو شيخ الإسلام أيضا نور الأعظم فضيلة الشيخ الحاج عبد الله صلاح الدين. من هو أيضا هو زعيم الدين الأفريقيين وصيب فائدتنا التجانية خصوصا فائدة الشيخ الحاج إبراهيم هو فريد الدهر والصائب فائدته زعيمنا وزعيم الدين الإسلامي بالنجري عم قرب يربع فضيلة الشيخ الإسلام نور الله نور الحق نور الورى فضيلة الشيخ الحاج عبد الله صلاح الدين على دي سلادمي ولدو زاد الله رحمة والمغفرة وكل الخيرات بعد وفاته اللهم لا تسب ولا تهدم بيته بجاه حق قدره ومقداره العظيم. وشكرا ونشكر وشكرنا لكل من حضر ولكل من لا. ومرحبا بالشيخ الإسلام. Khalifa Sheikh Ahmed Tijani nínú àwọn Khalifa bàbá ní wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bàbá Sheikh Masoud Niasse àwọn ni wọ́n fẹ́ wọlé báyìí sí. Sheikh Masoud Niasse. Wọ́n máa wọlé ni. Tí wọ́n bá jẹ́ mọ́tò débẹ̀ wọn àyè fẹsẹ̀ rìn débẹ̀ ni àwọn èrò jẹ́ fẹ́ràn ìjẹ́jẹ́.
sí àwọn náà. Yes,